Please come up, second runners up, so we can go on, sir. Second position goes to Ẹgbẹ́ Bọ́bagúntẹ́ obìnrin gold Àtìlẹ̀. Ẹgbẹ́ Bọ́bagúntẹ́ gold. Congratulations, sir. Ẹgbẹ́ Bọ́bagúntẹ́ gold obìnrin. First runners up. Wọ́n ti sọ màá fẹ́ ìrìn ẹgbẹ́ náà. Màmá tí yìí ti mẹ́ta lẹ́nu. Bọ́bagúntẹ́ gold. Màmá Cash Madam is also the ẹgbẹ́. Bọ́bagúntẹ́ gold. Your Excellency, the Deputy Governor to present us with the presentation.
wọ́n ti yàn mọ́lẹ̀ tó sọ fún ọmọ. orúkọ mi ni ọ̀gbẹ́ni Ọlájídé ọ̀rẹ́ àgbà ọmọ bíbí Ìjẹ̀bú-Òde ni mí. Mo wá láti ìlú Èkó ní Sùúrùlérè, ibẹ̀ mo ti wá. Ẹgbẹ́ tí mo ti jáde, ẹgbẹ́ Tọ́ba Láṣẹ ọkùnrin, òun ni mo ti jáde 1971 to 73, òun lẹgbẹ́ ti wá. So inú wa dùn púpọ̀ láti wá sójúde ọba tọdún yìí, àti wá ẹ̀mí lágbára Ọlọ́run. Ojúde ọba yìí ó dúró fún pé ìfẹ́ gbogbo Ìjẹ̀bú lápapọ̀, nítorí pé kí ni ìfẹ́ la fi dá ìlú yìí sílẹ̀.
gẹ́gẹ́ bí ọmọ Odùduwà ó dúró fún ìfẹ́ òun la fi kó ẹgbẹ́ ìjọ la fi ń ṣe àwọn bàbá lọ ti ń ṣe adẹ̀dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba Àwùjalẹ̀ akówó àjẹpẹ́ lágbá Ọlọ́run ọba àṣẹ ṣàmọ́dún àti ṣètọ́dún tó ń bọ̀ lágbá Ọlọ́run ara wọn á le ìlú Ìjẹ̀bú-Òde ní dàrú lágbá Ọlọ́run ọba ìwé lè lọ́ra máa rí lágbá Ọlọ́run ọba ó kárí ayé ni àwọn ọmọ ẹgbẹ́ atọ́dé látòkò ìkun ọwà ń bí láti Amẹ́ríkà Asia London tó wá sílé nítorí ọdún yìí náà ni àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba irú ẹ̀ làwọn máa ṣe inú mi dẹ̀ máa ń dùn tí bá ń tó kò ń sí jà kò ń sí wàhálà àwọn tó dẹ̀ tó promote wa náà wọ́n bí Glo adúpẹ́ lọ́wọ́ wọn ọwọ́ wọn máa ròkè lágbára Ọlọ́run ọba ìfẹ́ tó ní sí ojújọba tá à ń ṣe yìí ìfẹ́ náà kò ní parun lágbára Ọlọ́run ọba irú ẹ̀ làdẹ̀ wọn máa ṣe. Ìmọ̀ràn tí mo ní fún àwa Yorùbá lápapọ̀ ni pé ká nífẹ̀ẹ́ ara wa nítorí ìfẹ́ la fi dá ilẹ̀ Yorùbá tá a bá nífẹ̀ẹ́ ara wa tún tẹ̀síwájú lágbára Ọlọ́run ìmọ̀ràn mi ni pé bí gbogbo wa ṣe ń bá a ṣe ká fòótọ́ bá wa lò ká dẹ̀ fìfẹ́ bá wa lò ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí lágbára Ọlọ́run bàtàwọn aṣíwájú wa lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára Ọlọ́run. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Ọlájídé ọmọ ọ̀rẹ́ àgbà níjẹ̀bú-Òde nílẹ̀ bàbá tèmi wà ibẹ̀ lọ ti bí bàbá ìran bàbá mi ibẹ̀ lọ láti wá adẹ̀ ń gẹ̀ṣin ẹ̀ṣà náà wà tó jáde sìn ẹ̀ṣàn ọ̀rẹ́ àgbà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé àtúnṣetọ́dún tó ń bọ̀ lágbá Ọlọ́run ọba bẹ́ẹ̀ ló ṣe máa rí. ọlọ́jà máa tẹ̀síwájú o. ẹjọ́ sọ lọ́rí sọ. wọ́n lọ ẹlẹ́sìn ti dé. wọ́n lọ máa ṣe méje pẹ̀lú káàdì o. orúkọ mi ni Ọ̀ṣọ́bà Kazeem wọ́n bí mi nínú Ìjẹ̀bú-Òde ní Ìṣàdó mo jẹ́ ọmọ ẹgbẹ́ Bọ́ba Máyégún aṣáájú akílẹ̀ Ìjẹ̀bú inú mi dùn láti pẹ̀lú ọmọ ẹgbẹ́ yìí nítorí pé ẹgbẹ́ olóríire ẹgbẹ́ àlùbáríkà ni èmi fi àsìkò yìí lórúkọ ẹgbẹ́ mi ṣàdúrà fún Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land kọ́ túbọ̀ pẹ́ fún wa ẹ ṣégun àdúpẹ́ ojúdọ̀bá dálé ìkójọpọ̀ gbogbo ọmọ Ìjẹ̀bú káàkiri lókè òkun ní àríwá níbikíbi tán wà lọ àṣẹṣe ojúdọ̀bá ìmọ̀ràn mi fún àwọn Yorùbá especially àwọn ọmọ Ìjẹ̀bú tó wà káàkiri ni pé kán kúmọ wálé kán jẹ́ ká jọ máa ṣe ojúdọ̀bá ká lè máa gbé ilẹ̀ Yorùbá lárugẹ. Ọ̀ṣínbàjò ọmọ ìlú Ìjẹ̀bú-Òde ni mí Èkó ni mò ń gbé mo dẹ̀ tún ń gbé nílùú Ìjẹ̀bú-Òde náà ẹgbẹ́ wa là ń pè ní ẹgbẹ́ Gbọ́baníyì obìnrin akílẹ̀ Ìjẹ̀bú gbogbo ọmọ Ìjẹ̀bú-Òde tí wọ́n bá bí ní 1962
1963 àti 1964 ni wọ́n ní àǹfààní láti lè ṣe ẹgbẹ́ yìí. ohun tí ojúde ọba yìí dá lé lórí ni wípé ó ń jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú Ìjẹ̀bú Òde ẹlòmíín inú wa ti ríra láti àìmọye ọdún àápapọ̀ àáríra àátún wá láti lè wá kí bàbá wa aláyélúwà ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ of Ìjẹ̀búland láti lè wá kí wọn kú ọdún ohun tó dá lé lórí ni. àwọn gbogbo ọmọ Yorùbá tó ń wò mí náà ohun tí máa sọ náà ni wípé ká súnmọ́ Ọlọ́run ká gba Ọlọ́run gbọ́ Ọlọ́run á dẹ̀ gbàdúrà rẹ̀. orúkọ mi ni Ìyálóde Abíọ́lá Òkúnáwó Àkàndé ẹgbẹ́ Bọ́bagùntẹ Olú Ìwọ̀ obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Èní à ń ṣe àṣeyẹ ojúdọba tí ó jẹ́ pé ó máa ń wáyé ní ọdọọdún ọjọ́ kẹta ọdún Iléyá tí gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú àti ìyàwó àtọmọ Akilẹ̀ tí gbogbo wa máa ń pàdé tínú wa máa ń dùn tá máa ń bá kábíyèsí wa ṣe àjọyọ̀. ọmọ ojúde ọba yìí kí ni nǹkan tó dálé lórí gangan fún àwọn tí ò bá ń ṣọmọ Yorùbá tó ń wò yín báyìí kílẹ̀ rò bí what's the reason tẹ́fẹ́ ojúde ọba tí wọ́n wá ní every year. ojújọba yìí
láti lè mú gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú tí ò sí ní Nàìjíríà, kí gbogbo àwọn tó wà ní òkè òkun kí gbogbo wọn lè máa wálé kó máa mọ̀ pé gbogbo àwọn àtìyàwó àtọmọ àtẹbí àtará tí ẹni tó ò mọ̀ rí ẹni tó ẹjọ́ dàgbà tẹ́ ẹ̀ rí mọ́ gbogbo wa la máa ń wálé. So nípa Ojúdọba ńgbà tó bá ń wò lórí tẹlifíṣàn orí mídíà everybody lágbájá rèé tẹ̀mẹ̀dù rèé ìdùnnú dẹ̀ ni wọ́n ní tó bá dọdún tó ń bọ̀ àwọn náà láti wà ń bí. Ìmọ̀ràn mi fún gbogbo Yorùbá ní àgbáláyé ni pé ilé làbọ̀ sí mi oko, à ń láti máa wálé láti mọ̀ pé béèyàn bá lọ sí òkè òkun tó o bá padà wálé láti wá gbé ìlú wa ga. So ìdùnnú wa ni nígbà tí gbogbo wa bá ń wálé ká má lọ gbé sájò, ní gbé sájò o, kí gbogbo wa darí wálé ká lè máa ṣe ká dẹ̀ máa gbé àṣà wa lárugẹ. Torí tẹ bá rí pé àwọn tó wìn nílé nísìn àwọn tó wọ aṣọ ìbílẹ̀ òun náà fún, so à ń gbé àṣà wa lárugẹ ni kí gbogbo Yorùbá náà ká bẹ̀rẹ̀ sí ní ṣe n'Íbàdàn ní Ìlọrin ní gbogbo ẹ̀. Àwa sọ di carnival, a sọ di festival tó jẹ́ pé àwọn òyìnbó gan ti ń wá ń sìn, wọ́n ti wá ń wò wá. Àṣà ńlá ni àṣà Yorùbá ò ṣeé dànù. Orúkọ mi ni Àrẹ̀mọ Adéwálé Abdul, èmi ni gíwá ẹgbẹ́ Jagunmólú ọkùnrin ìfẹ̀yìntádé Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹ bá sọ díẹ̀ nípa ẹgbẹ́ yín fún ọ̀rọ̀ alẹ́ tó ń wò yín sà. Adé ẹgbẹ́ Jagunmólú ìfẹ̀yìntádé jẹ́ ẹgbẹ́ tí ó wà ní ọjọ́ orí 1965 to 1967. Ìyá ẹgbẹ́ wa ni Mrs. Balógun. Bàbá ẹgbẹ́ wa ni Kábíyèsí Olúwòrò of Ìwòrò. Ọ̀gbẹ́ni Rasheed Shabi ní akéwèjì ẹgbẹ́ wa. Ẹgbẹ́ náà jẹ́ ìkan nínú ẹgbẹ́ tó ṣe kókó ní Ìjẹ̀búland. Àwọn ọmọ ẹgbẹ́ wa wà káàkiri, nínú wa wà ní Èkó, nínú wa wà l'Amẹ́ríkà, nínú wa dẹ̀ wà ní London. Gbogbo wọn ló máa ń wálé fún ọdún. Bí a ṣe ń ṣe ẹgbẹ́ náà a máa ń bára wa ṣe, a máa ń ṣe meeting láàrin ẹgbẹ́ lórí oṣooṣù, a máa ń gbé lọ sílé ara wa. Ojúdọba tá à ń ṣe lọ́dọọdún yìí níjẹ̀bú fọwọ́n tí ò ń ṣe Yorùbá tó Ìgbò Haúsá tó ń wò yín báyìí kí ló dálé lórí gangan. It's about the culture of Ijebuland. It's about the culture and heritage of Ijebuland itself. It's like bringing the age group together, and it's something that could be imbibed
It's something that our forefathers have left for us, and we try as much as possible to leave for our own children as well. It brings unity. Like you can see everybody within the community, we all exchange greetings. People you've seen for a very long time is bound to see them today, and that's more like it. So it's like a family reunion that the American call Family Reunion Day. So we're having a family reunion here in Ijebuland as well. That's what it's all about. Ìmọ̀ràn lẹ máa gbọ́n ọmọ Yorùbá káàkiri tó wà gbogbo all over the world. Advice lẹ máa fún ọmọ Yorùbá tó ń wò yín báyìí. Ìmọ̀ràn mi fún ọ ní pé kí a kó ẹgbẹ́ wa jọ, kí ní ìlú wa ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé á lẹ́gbẹ́ lọ́run. Àwa lẹ́gbẹ́ láyé a dẹ̀ ń bára wa ṣe gẹ́gẹ́ bí ó máa tí ẹ bá lè ṣe ní ìlú oríṣiríṣi á mú ìfọwọ́sowọ́pọ̀ àti ìdùnnú wá láàárín àwọn ọmọ ìlú náà. Èmi ni ọba Barrister Adébáyọ̀ Johnson Okúbẹ̀nà. Eléyìí ni wọ́n ti lérò wọn Ìjẹ̀bú. Àwọn èèyàn kọ̀ rí ibẹ̀ ṣe wà ní báyìí ọ̀hún gbénu ẹgbẹ́ kan lè wà báyìí ẹjọba sọ́nù sẹ́tì tẹ̀wọ̀n ẹ̀bá dẹ́kọ̀ọ́ ra lé mọ́tò sẹ́tì tó jẹ́ ẹ ṣe wà báyìí. A wà ní ojúde ọba 2017. Mo wà láàrin ẹgbẹ́ Gbọ́baníyì Akílẹ̀ Ìjẹ̀bú ọkùnrin. Ojú Ìbàdàn ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn báyìí. Bọ́n ti máa ń ṣe ní ọdọọdún nìyẹn. Ìṣà international event tó jẹ́ kó máa mú gbogbo ọmọ Akílẹ̀ Ìjẹ̀bú nílé oko lẹ́yìn òde kan wálé láti foster unity kí ìrẹ́pọ̀ lè wà nílùú àti development ìlú tó wà fún nìyẹn. Fọ́wọ́n tó ń wò yín tí wọ́n kì í ṣe Yorùbá Haúsá Ìgbò ojúde ọba yìí ó ṣe ti wà tipẹ́tipẹ́ ni àbí àwọn kan lọ́bẹ̀rẹ̀ bá sọ ṣókí nípa ojúde ọba tó máa ṣe lọ́dọọdún fọ́wọ́n tí ò ṣe Yorùbá tó ọ̀pọ̀ pa. Thank you very much. Ojúde ọba has been in existence for the past 40 or 50 years ago. It's an historical event that fostered the cultural heritage of Ijebu people. Is to solidify and enhance the publicity, social, cultural effect of all Ijebu citizens, home and abroad. It binds us together. It has been in existence for the past 40 or 50 years. In fact, I go out to know the event. That's the purpose. Oúnjẹ wo ni àwọn ará Ìjẹ̀bú tí wọ́n fẹ́ràn jù fọ́wọ́n because àwọn tó ń wò yín báyìí mi ò ń ṣe Yorùbá irú oúnjẹ wo lẹ Yorùbá fẹ́ràn jù. We love Ìkọ́kọrẹ́ in Ìjẹ̀bú and Ìkọ́kọrẹ́, ẹ̀bà, èbèrìpò and all traditional Yoruba food, but we love Ìkọ́kọrẹ́ and èbèrìpò more than anything. Fọ́wọ́n tó ń wò lẹ́nà tó wò pé àwọn ọmọ Ìjẹ̀bú àwọn obìnrin Ìjẹ̀bú ṣé wọ́n ṣe ń fẹ́ báwo ni fọ́wọ́n tó bá wò pé àwọn ọmọ Ìjẹ̀bú mo fẹ́ wọn kí lẹ máa sọ nípa àwọn obìnrin Ìjẹ̀bú fọ́wọ́n tó ń wò yín lé báyìí. To be candid, Ìjẹ̀bú are very lovely, social and accommodating. You can see the glamour in them. They have socialized. None can beat them in Yoruba land. Ìjẹ̀bú are very social people. Ìmọ̀ràn wo lẹ ní fún ọmọ Yorùbá lápapọ̀ tó ń wò yín káàkiri ayé báyìí? What advice lẹ máa fún ọmọ Yorùbá tó ń wò yín báyìí káàkiri ayé? Ìmọ̀ràn mi fún àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn ni pé kán máa wá ilé kán wá tún lé wọn ṣe. Àjò dàbí ilé ni ẹyẹ ń ké. Kán wálé kán wá tún lé ṣe. Tẹ bá ṣàkíyèsí sí gbogbo ojúde ọba yìí àwọn ọ̀dà ọba àti emulate ẹ̀ wọ́n ti ṣe ojúde ọba day. As present àwọn bíi mẹ́ta ló ń ṣe ojú ọba lẹ́yìn báyìí sí lọ́wọ́ wọ́n emulate kiri ni wọ́n máa enhance unity and progress of the town. Àwọn ọba káàkiri adúláwọ̀ Yorùbá ń kọ́ ìmọ̀ràn lẹ máa gbọ̀n wọn kábíyèsí káàkiri tilẹ̀ Yorùbá kí lẹ máa sọ fún wọn. Ìmọ̀ràn fún àwọn ọmọ Yorùbá lápọ̀ ní pé kí á síra wa ní oṣù ọwọ̀ ìgbà kan ní ọba òkè ń ra wọn ọba tí ń ra wọn ń sìn báyìí tó bá àrìnàkọ̀ ejò àdárìn ejò ló ń kọ́ méjò níyà káwọn ọmọ Yorùbá gbára wọn jọ irú ètò ọba Ilé Ifẹ̀ ń ṣe yẹn tó ń foster unity káàkiri yẹn ká emulate ẹ̀ in my own kingdom kò sọ́ba tí mi ti lọ kí ló gba Ilé Ìjẹ̀bú láti foster unity tó wà fún nìyẹn. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún ọ̀rọ̀ alẹ́ sà. Èmi ni ọba Barrister
Adébáyọ̀ Johnson Òkúbẹ̀nà adarí ìlú ètù eléyìí wọ́n ti ìlú ènìwọ̀n kingdom. orúkọ mi ni Chief Bailẹ̀ Ganiu Ṣàngósànyà láti Ìjẹ̀bú Waterside. Mo jẹ́ ọmọ bíbí inú Ìjẹ̀bú. Ẹgbẹ́ tí a dẹ̀ ń ṣe ìrẹ́gbẹ́rẹ́gbẹ́ ló wà níbí pátápátá nákìlẹ̀ Ìjẹ̀bú. Àwọn èèyàn wa máa dé, àwọn tó wá láti Amẹ́ríkà tán wá láti different countries náà ọmọ àtọ́ngbélé wọn pátá náà máa ń wálé tájọ́ máa ń ṣe ẹgbẹ́ yìí. Nínú ẹgbẹ́ Gbọ́ba Níyì tí Akílẹ̀ Ìjẹ̀bú tí èmi belong to, we are more than 120 lọ́kùnrin tá à ń ṣẹgbẹ́ yìí. Adẹ̀ ń ṣẹgbẹ́ Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe bí a ṣe ń ṣe ní ọdọọdún rèé. Tó dán bàbá wa sọ pé ọdún kì í jọ ká má rí mo rà á ní agbára Ọlọ́run ẹ̀sà wa máa pé a tún máa pèlé sí i. Ẹgbẹ́ yìí dára púpọ̀. Òtí nǹkan tí a rí ń ṣe ní ẹgbẹ́ yìí ni pé a fi máa múnú ara wa dùn. Tí a bá ń ríra wa ní ọdọọdún olòmíì nínú wa àdìbàtà ti jọ lọ sí school láti jọ lose communication. Ṣùgbọ́n nígbà tá a bá pe ẹgbẹ́ yìí tí a bá ń jáde ní age group tá a bá pa àlágbájá rèé ó kọ́dún mẹ́wàá ó kó kíní kan. So ẹgbẹ́ tó dára ni tó yẹ kéèyàn dára pàmò láti ṣe ẹgbẹ́ gidi ni. Ẹ ṣeun gan. Ojúde ọba tá à ń ṣe lọ́dọọdún yìí fọ́wọ́n tí ò ń ṣe Yorùbá tó ń wò yín kí ni nǹkan tó dá lé lórí gan? Ó dá lórí àṣà ìbáyé tí a bá tí àwọn bàbá wa ti fi bẹ̀rẹ̀ fún àkójọpọ̀ ọmọ Ìjẹ̀bú òun la ṣe ń ṣe. Ó dẹ̀ ń yẹ wá ní ọdọọdún. Ó tún jẹ́ káwọn ọmọ wa máa ronú láti máa wálé láti wá máa ṣe ohun tí à ń ṣe yìí. Nítorí tí ò bá sorúkọ báyìí kò lè ṣàkójọpọ̀ ìfẹ́ dẹ̀ wà láàrin wa dáadáa. Ọba Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-land ọba tó dáa ni ó tún lé ṣe ó tún ọ̀nà ṣe ó kó gbogbo àwọn Ìjẹ̀bú papọ̀ láti lè máa jọ ṣe àṣepọ̀ so bó ṣe rí nìyẹn. Ìmọ̀ràn wọn lè máa gbọ́ wọn Yorùbá káàkiri àgbálá ayé tán wò yín báyìí àwọn Yorùbá ń fẹ́ kẹ́ gbà wọ́n mọ̀ràn. Ẹ̀bẹ̀ tí máa bẹ̀ wọ́n àmọ́ tí mo dẹ̀ máa tún gbà wọ́n wípé kọ́ máa ṣòro ìta Àwùjalẹ̀ ṣe kọ́ṣẹ́ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-land ní káàkiri ilẹ̀ Yorùbá kí a má jẹ́ kí àṣà Yorùbá kí ó sọnù. Àwọn ìlú tó kù tó jẹ́ ilẹ̀ Yorùbá ebi l'Oǹdó ní Ọ̀yọ́ ní nǹkankan ni kí wọ́n má ṣe àwòkọ́ṣe Àwùjalẹ̀. Àwùjalẹ̀ jẹ́ ọba tí gbogbo àwọn ọba tó kù máa ń wárìrì fún torí Àwùjalẹ̀ ò ń ṣe ọba oníjẹkújẹ. Àwa ọmọ Ìjẹ̀bú dẹ̀ ń fún ní àpọ́nlé yẹn kí àwọn náà wo àwòkọ́ṣe yẹn ní ara wọn ní ara bàbá Àwùjalẹ̀ kó máa ṣorú ẹ̀ kó lè kó àwọn ọmọ ọjọ́ kí àṣà wa kí ó má lè parun. Orúkọ mi ni Chief Ganiu Ṣàngósànyà, Chief Bailẹ̀ Déméjì from Ogun Waterside local government. Akílẹ̀ Ìjẹ̀bú ìyálóde tó tún jẹ́ ìyálọ́jà Akílẹ̀ Ìjẹ̀bú òun ni olórí ẹgbẹ́ yìí. Ẹgbẹ́ yìí ti wà láti year 2007 torí ọdún yìí sìn la pé 20 years tàti kó ẹgbẹ́ náà jọ. Ẹgbẹ́ age group láti 1959 sí 1961 òun ni gbogbo èèyàn tó bá ti jẹ́ pé wọ́n fall within that group ló lè ṣe ẹgbẹ́ yẹn. Wọn ò bá jẹ́ ọmọ Ìjẹ̀bú, wọn ò bá jẹ́ ìyàwó Ìjẹ̀bú, wọn ò bá jẹ́ kájẹ́pọ̀kọ̀ wọn náà Ìjẹ̀bú. Anybody tó bá ti ní link Ìjẹ̀bú òun ló entitled láti jẹ́ ọmọ ẹgbẹ́. Àná ọmọ ẹgbẹ́ Bọ́bagùntẹ Akílẹ̀ Ìjẹ̀bú àtìgbà táwa ti wà a pín sí méjì. Àwa ni àkọ́kọ́ ọdún Bọ́bagùntẹ mi wà o but àwa yìí ni àkọ́kọ́ a dẹ̀ pín sí méjì and membership wa àwọ̀ over 100 nítorí a ní Nigerian based members a dẹ̀ tún ní UK based members and gbogbo wa a jẹ́ of different professionals.
a ní barrister lawyer láàrin wa, a ní doctor, a ní pharmacist, a ní ọlọ́jà, a ní lecturer. Èmi tí wọ́n bá yín sọ̀rọ̀ lecturer ni mi. So we have diverse profession. So ìfẹ́ la dẹ̀ fi ń bára wa ṣe. Nǹkan tá à ń ṣe ní gbàgede yìí ń sìn, òun la mọ̀ sí ojúde ọba. Ìjọ kẹta ọdún òun ni a máa ń ṣe. Àwa bá kábíyèsí wa yọ̀, gbogbo ẹgbẹ́ ní different age groups lọ belong ta wá síbi ta wá ń bá wọn, ta wá kí kábíyèsí, ta jáde, ọdọọdún la máa ń jáde bẹ́ẹ̀. A máa ń gba ipò, wọ́n máa ń fún wa, ẹgbẹ́ wa ti win ẹ̀ bí ẹ̀mẹ́ta, ìgbà tí ó dẹ̀ ń ṣàwá nìkan láwa ń gbogbo Ìjẹ̀bú. So àwọn míì lọ́dún yìí náà wọ́n ti win ẹ̀. So tá bá ti wá kúrò ń bí, a máa níbi tá ti máa ń ṣe entertainment. So a máa wà together with our families, a máa jẹun, a máa yọ̀, a máa jó, a máa dansia gbogbo ọ̀nà. Inú wa dùn pé a rọ́dún láyọ̀, a dẹ̀ ń ṣe pẹ̀lú àlàáfíà ara. Lágbára Ọlọ́run, àwa tá ṣe tọdún yìí náà la máa tún ṣe tọdún tó ń bọ̀ láyọ̀ àtàlàáfíà. So a dẹ̀ kẹ́yìn náà Star Times, ẹ ṣé o, tẹ́ fìfẹ́ hàn, tẹ́ wá gbọ́ tiwa o. Kẹ́ máa lọ mà. Wọ́n tún kí bàbá wa Aláyélúwà Àwùjalẹ̀, wọ́n á túbọ̀ pẹ́rẹ́ ni o, wọ́n á dàgbàdàgbàdàgbà, wọ́n á dògbò o, àní fi wọ́n ṣe àwátì lọ́dún tó ń bọ̀ àtọ̀pọ̀ ọdún o. Orílẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú wa gbogbo àtù á máa bá o, gbogbo eku á máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ o. Lágbára Ọlọ́run, ayọ̀ àtàláfíà la máa fi ṣọdún yìí. Ẹ ṣé. Àwọn aráalé tó ń wò yìí máa ń máa gba àwọn obìnrin Yorùbá káàkiri tó wà ń gbalẹ̀ ayé, àwọn obìnrin Yorùbá women all over the world. Ìmọ̀ràn wọn lè máa gbà wọ́n bó ṣe ń wò yìí báyìí. Ìmọ̀ràn tá a máa gbà wọ́n náà ni wípé àṣà ilẹ̀ wa ká má jẹ́ ó parẹ́, nítorí ara nǹkan tá à ń ṣe yìí náà ìgbélékè àṣà ni, way to promote the culture òun ni. So àwọn obìnrin gbogbo ní àgbáláyé a gbà wọ́n níyànjú kọ́ máa wá bá wa ṣe àjọyọ̀ ojúde ọba yìí, kọ́ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lákìlẹ̀ Ìjẹ̀bú, kọ́ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa àṣà Yorùbá, kí a lè máa promote culture wa. Kọ́ tí mo rí sọ sí nìyẹn. Orúkọ mi ni Jagun Wáídì Kúkú, mo jẹ́ ọmọ bíbí inú Ìjẹ̀bú Òde. Èní ni à ń ṣe ojúde ọba tí gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí a máa ń pè homage fún kábíyèsí ọba Àwùjalẹ̀ the Ọ̀bọ̀bá first. A ní kíláyà Ṣàògùn Òṣàògùn Ṣàmúnimúni. Inú mi dùn lénìí wípé ẹgbẹ́ tí mo ń ṣe yẹn, Jagunmólú ọkùnrin aṣíwájú ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú, àwa la ṣe ipò kẹta nínú bó ẹgbẹ́ ṣe pọ̀ tó níbí báyìí ní èní. So lágbára Ọlọ́run, à ń fẹ́ improvement nínú ẹgbẹ́ wa tó pé by the next year lágbára Ọlọ́run number 4 la máa mú. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo pẹ̀lú ẹgbẹ́ yìí. Ṣe rí ojúde ọba tí wọ́n ṣe lọ́dọọdún, ó máa ń mú unity wà nílùú, kí àwọn tí wọn ò mọ̀lú àti àwọn tó wà lẹ́yìn odi kàn wò pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ tó dáa ni. Èmi ẹlòmíì wà tó yẹ pé kò join ẹgbẹ́, ó wà lẹ́yìn odi, but tó bá ń rí wa bá ṣe ń ṣe ìyàwó pé òun náà máa ní interest láti wá join ẹgbẹ́, láti ṣẹgbẹ́, láti develop ìlú Ìjẹ̀bú Òde àti Akilẹ̀ Ìjẹ̀bú. Ìmọ̀ràn wọn lè máa gbọ́ wọn Yorùbá káàkiri tó wà lágbàálẹ̀ ayé, advice lè máa fún ọmọ Yorùbá tó ń wò yín báyìí tó wà káàkiri. Advice mi fún ọmọ Yorùbá tó wà káàkiri ni pé kí àwọn náà kí wọ́n wá sílùú, kán wá join ẹgbẹ́, because ẹgbẹ́ yìí àgbẹ̀ onírú ẹgbẹ́ aláta ni wọ́n pè é. Ó dẹ̀ mú development bá èèyàn. Ẹlòmíì wà kò ságbára bọ̀ tó bá join ẹgbẹ́, àwọn mílíọ̀nù wà ńbẹ̀ tó lè raise ẹ̀, tó lè gbé sókè ju bó ṣe wà lọ, tí ó dẹ̀ ní mọ̀ tá máa sá pé bí wọ́n náwó àbí agbára wọn ò gbé, tó bá wá àárín kan ṣe sí. So mo dúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ mi ni Ayinbáyẹmísí Fáṣàwẹ̀, ìyálóde ẹgbẹ́ Gbọ́baníyì olórí Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹjọ́ ọmọ bíbí ibo ni yín mà, kẹjọ́ kan ará ilé tán wò yín. Ọmọ bíbí inú Ìjẹ̀bú Òde. Ẹgbẹ́ yín kí nìkan tó dálé lórí, ẹ sọ díẹ̀ nípa ẹgbẹ́ yín fún. Ẹgbẹ́ wa start from 1962 to 64. Àwọn tó wọ́n group lè lórí.
àwọn tó ń wò yín tó ń ṣe ará Ìjẹ̀bú ojúde ọba kílẹ̀ rò bí nǹkan tó dálé lórí gangan tó yẹ pé ọdọọdún báyìí la máa ń ṣe. ojúde ọba ó máa ń jẹ́ àsìkò tó jẹ́ pé ó máa ń fún wa láyè láti rí gbogbo àwọn ẹlòmíì tá a ti rí tipẹ́ àwọn ọmọ pé tó bá jojúde ọba à á pàdé à á ríra wa then láti bẹ̀ lọ àwọn ẹlòmíì bóyá school tá a ti jọ lọ years back tó bá di jojúde ọba à á rí ara wa láti bẹ̀ lọ àtúnkọ̀ padà àtúnjọ máa ṣe a lot of things together so business wise ni everything ó máa ń jẹ́ àsìkò tí ó máa ń jẹ́ kí gbogbo àwọn aráàlú tí wọ́n máa ń gádà pọ̀ láti meet ara wọn. ìmọ̀ràn wo lẹ ní fún wọn Yorùbá káàkiri tó wà ń gba láàyè kí lẹ máa advice wọn Yorùbá tó ń wò yín báyìí. kí àwọn náà kí wọ́n try láti máa ṣe nítorí pé ó Ìjẹ̀bú Òde àwọn ó máa improve culture wa then everybody will look up to that day ó máa jẹ́ kí àwọn tó wà lókèrè wọ́n máa wálé even àwọn tó wà ní US London gbogbo Èkó everybody gbogbo Nàìjíríà wọ́n máa wálé ní ìjọ yẹn tó inú everybody máa dùn pa máa wá fún ojúde ọba. ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún aráalé. Àyìnbá Yẹ́misí Fáṣàwẹ̀ ìyálóde gbọ́ba níyì olórí olórí. Abíọ́dún Òbílẹ̀yẹ lórúkọ mi ẹgbẹ́ bọ́ba kùtẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú fọ̀dé àwọn tí a bí ní ọdún 1959 títí di 1961. ẹjọ́sẹ̀ ẹgbẹ́ yín kí ni nǹkan tẹ̀rọ bó dálé what are the factors tó wà kéèyàn tó lè join ẹgbẹ́ yín sà. òun náà ni mo ti sọ yẹn òun láti jẹ́ ọmọ Ìjẹ̀bú ó dẹ̀ ń láti jẹ́ ọmọ Ìjẹ̀bú tán bí ní 1959 láàrin 1959 àti 1961 tó bá dẹ̀ ti nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ wa ìwọ náà wà pẹ̀lú àwọn tí ó máa wà nínú ẹgbẹ́ yìí. fọwọ́n tó ń wò yín káàkiri pẹ̀lú àyíṣà ojúde ọba festival tó máa ń ṣe lọ́dọọdún fọwọ́n tí ò ń ṣọmọ Ìjẹ̀bú kí ló ń dálé lórí gangan báwo ló ti bá ṣe wáyé. ní ṣókí bí mo ti mọ̀ wípé ojúde ọba wáyé nítorí láti kékeré nígbà táwọn ti wà ní kékeré láyán ti máa ń gbé wa wá táwọn bàbá wa ń gbé wa wá fún ọdún iléyá gbogbo ohun tí a máa ń fẹ́ rí nínú ẹ̀ náà ni ojúde ọba yìí àti ẹṣin gúngùn yìí òun ni àwọn olóyè ìlú gbogbo ìdílé olóyè ìlú pátápátá ibẹ̀ ni wọ́n ti wá ń kí ọba láti wá lè mọ oníkúlùkù ìdílé tó ń gun ẹṣin wọ̀nyí wọ́n á gun ẹṣin yẹn wá wọ́n á ti kọ́ lọ káàkiri ìlú wọ́n á gùn wá wọ́n á fi wá kí ọba gbogbo àwọn olóyè ọba pátápátá. ìmọ̀ràn wọn lọ́wọ́ lè gba àwọn Yorùbá káàkiri tó ń wò yìí yálà àwọn ọba ní yálà àwọn ọmọ Yorùbá ní o ìmọ̀ràn wọn lẹ́fẹ̀ẹ́ gba àwọn Yorùbá lápapọ̀ tí Yorùbá ò ṣe ní dàrú. fún ìdílé Yorùbá lápapọ̀ kò sí ohun tí a lè ṣe ju pé ká fi ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wa gẹ́gẹ́ bí Yorùbá torí ẹ̀ wá rí i pé ìgbà tó kọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ mo sọ fún ẹ pé èmi ò sọ òyìnbó nítorí tí àwọn Ìgbò bá ń ṣerú nǹkan báyìí Ìgbò náà máa sọ báwúsá bá ń ṣe Haúsá náà máa sọ so àwa nìkan ṣá dà bí gbà pé a ti ń fẹ́ fi àṣà wa sílẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ kí gbogbo àjọ ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wa òun ni ohun gbogbo gidi ohun tó ṣe pàtó fún Yorùbá jù pé ká sowọ́pọ̀ ìkọ̀kan náà ni wá ìbá ìlúkìlú ibi tá a bá ti wá nǹkan kan náà tó bá ti lè jẹ́ Yorùbá ní gbogbo wa ìfọwọ́sowọ́pọ̀ ní pàtàkì. ìmọ̀ràn fáwọn olórí wa tó ń darí wa sà ní ṣókí. ìmọ̀ràn fáwọn olórí wa tí èmi lè rí sọ ojú pé kí àwọn olórí wa kan gbùwà gẹ́gẹ́ bí olórí nítorí tí orí bá ti bàjẹ́ ìdí ò lè da kán hùwà gẹ́gẹ́ bí olórí kán dẹ̀ gbà ní ọkàn wọn pé iṣẹ́ làwọn lọ síbẹ̀ láti lọ ṣe kì í ṣe ọ̀rọ̀ owó àwọn tí ó bá máa jẹ aṣíwájú wa nísìn ẹni tó ní ọkàn láti ṣe iṣẹ́ láti ṣiṣẹ́ gidi kì í ṣe oyè tó fẹ́ gbà torí tó ń da òṣèlú wa rú wọ́n ti ní ká má sọ̀rọ̀ òṣèlú ń bì òun ni káyì lọ máa pín àǹkárá àti ráìsì fáwọn èèyàn láti lè dìbò káwọn èèyàn lè ta ìbò kan ta ọdún àǹkárá àti ráìsì náà fi ta ọdún mẹ́rin wọn ẹnikẹ́ni tó bá pínrú ẹ̀ kan ti mọ́lé ẹ má dìbò fẹ́ni tó fún yín lówó nítorí ń bolo ẹrù òpó ti rówó yẹn ṣé tó bá débẹ̀ òun jẹ́ fada Christmas ni tó bá débẹ̀ owó tiyẹn ló kọ́ ń lọ wá ẹ kọ́ ní kálukú dìbò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ẹni yìí lè lọ ṣe gidi fún yín irú wa yóò lè gbé gbàgbó ń sin torí àlówó ẹ̀
ẹni tó bá lówó lọ́wọ́ ló lè ṣe ẹni tí ò lówó ò lè débẹ̀ tó ní gẹ́gẹ́ bí èmi o tó bá wù yín kí Nàìjíríà gbọ́ ìjọba báyìí ń pín ráìsì àti gàrí láti máa fi dìbò ẹ lè ṣe kankan. ok orúkọ mi ni His Royal Highness Ọba Gabriel Adébísí Ọ̀nàfúwà Fẹ̀sọ̀gbádé kìíní di Olúwòrò of Ìwòrò Ìjẹ̀bú. ẹ jẹ́ ká mọ ẹ̀yin àtàwọn kọ́lẹ́jọ́ wọ aṣọ kan náà ẹ jẹ́ ká mọ ìdí tẹ́ fi jókòó síbi pẹ̀lú wọn sà. ìjókòó mi yìí lénìí àárín ẹgbẹ́ Ọbaléke mo wà mo jẹ́ ọmọ ẹgbẹ́ ìkan lọ́mọ ẹgbẹ́ Ọbaléke ti Ìjẹ̀bú Akílẹ̀ Ìjẹ̀bú. ẹ bá wa sọ nípa ojúde ọba tó ń ṣe ń bí lọ́dọọdún sà tọ́rọ àwọn míì wà wọn ṣọmọ Yorùbá ọkọ̀ máa ń gbọ́ ni ìmí Ìgbò ìmí Haúsá kí ló bí ojúde ọba báwo ló ṣe wáyé àti pé kí nìkan tó dúró fún gangan tó ti ń ṣe lọ́dọọdún. ojúde ọba ó ṣe pàtàkì fún àwa Ìjẹ̀bú kì í ṣe pé ó jẹ́ Muslim affairs àti Christian àti Muslim àtọ aláṣẹ oníṣẹ̀báyé gbogbo alájọ ń ṣe ọdún yìí lọ́dọọdún tájọ ń ṣàṣepọ̀ a dẹ̀ rí pé ọdún yìí ó yàtọ̀ adúpẹ́ lọ Ọlọ́run bàbá wa ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbádì second ó wà ní ààyè ó wà láàyè wa ojú ògẹ́bẹ́ ọba wa àdúrà ni pé wọ́n á túbọ̀ pẹ́ fún wa wọn ní fẹ́nẹ́rẹ́ ní ṣe wọ́n ojúde ọba ó jẹ́ pàtàkì sọ pé ó ti di worldwide káàkiri gbogbo àgbáláyé wọ́n ti wá bá ń ṣọdún yìí is a carnival so ẹ rí pé gbogbo àwọn ẹgbẹ́ ló dáṣọ tó tá wà ní bó ṣe tọ́ àti bó ti yẹ wọ́n fi ojúde ọba ó jẹ́ nǹkan pàtàkì ní àfihàn kọ́ṣọ́rà wa pé gẹ́gẹ́ bí a ṣe jẹ́ láti gba ìwáṣẹ̀ ẹ̀rí pé àwọn obìnrin wọ́n ṣe èmi ìwà wọ́n ṣe gèlè wọn pẹ̀lú ẹ̀ṣọ́ rúṣiríṣi aṣọ ìbílẹ̀ aṣọ ìgbàláyé wa gbogbo aláwọ̀ láti mọ̀ pé àwa Ìjẹ̀bú a ní kọ́ṣọ̀ so àdúrà ni pé Ọlọ́run jẹ́ aṣọ pọ̀lọpọ̀ ọdún láyé o ànífọdún ìṣàṣemọ́ o ẹ ṣe pọ̀ o. àwọn ilé máa gba àwọn olórí wa tí wọ́n ń darí wa báyìí because ẹ̀yin náà olórí lẹ́yìn náà àwọn olórí wà káàkiri ìmọ̀ràn ilé máa gbà wọ́n fún àwọn olórí wa tó ń wò yín lé báyìí. wẹ́ àdúrà ìgbọ́n tí máa gbà wọ́n pé àwọn olórí wa Ọlọ́run máa fún wọn ṣe wọn ní ṣìwà darí àwọn náà ní ṣìwọ́n darí o lágbára lọ economic Nàìjíríà àtúbọ̀ bọ́ sí dáadáa gbóbi tá à ń fojú sọ̀nà àgbàbẹ̀ lọ́dún tó ń bọ̀ inú wa dùn jù báyìí lọ. aṣọ̀tẹ̀ márùn ṣòdó Balógun ṣọ̀tẹ̀ ní ìdílé wa. ẹṣin àbánlé ló jẹ́ fún wa ó ti kọjá 100 ọdún tí a ti ń gun ẹṣin ní ìdílé wa abalọ́rọ̀ baba ńlá wa àti bàbá wa jẹ́ Balógun ṣọ̀tẹ̀ Balógun àná ní bàbá tiwa torí tí wọ́n la ṣe wá lẹ́ni láti wá represent wọn bọ́tà ṣe ń ṣe lẹ́ni tó a ṣe ń ṣàmọ́dún. a gbọ́dọ̀ jẹ́ kí àṣà wa kó parun a máa tiraka láti máa jẹ́ kí àṣà wa kó máa lọ síwájú bẹ́ẹ̀ lọ sí ni. orúkọ tèmi ni Alhaji Musiliu Haruna Ṣọlá Bello. tí gbogbo àwọn ará Èkó máa ń pè yín sóyòyò ṣé kò sì pè abẹ́tí orúkọ mi. eégún jọ bí sóyòyò. a ti mọ nǹkan tẹ̀ ń ṣe a ti mọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ojúde ọba ọjọ́ kẹtàdínlọ́ máa ń ṣe kí ni ojúde ọba kí ló dálé lórí gangan kan fẹ́ gbọ́ látẹnu. ó ti wà láti ayé ìwáṣẹ̀ kí wọ́n tó bí àwọn bàbá tó bí àwa náà ti ń ṣe ojúde ọba kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe ó dẹ̀ ti wá di tradition tí gbogbo ọmọ Ìjẹ̀bú máa ń ṣe ní ọjọ́ kẹta Iléyá la máa ń pè ní ojúde ọba gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ gbogbo ìjòyè wọn á lọ kí kábíyèsí láàfin wọ́n wá modernize ẹ̀ ló jẹ́ kí wọ́n kọ́ ibi báyìí kí wọ́n sọ di wípé ibi tí wọ́n ti máa ṣe ojúde ọba lọ́dọọdún nítorí inú ààfin ò lè gba gbogbo èrò tó bá jẹ́ ààfin ni kò lè gba gbogbo èrò tó tó yìí òun la fi ń ṣe báyìí. irú orin tẹ̀ ń ṣe nìkan lẹ̀ ń fẹ́ ṣe ń sìn tọ́rọ̀ àwọn èèyàn púpọ̀ ti bẹ̀rẹ̀ sí sórí kí ni báwo lẹ ṣe ń ṣe tẹ́ pé the kind of traditional sound yẹn ẹ ṣe maintain ẹ ní modern era àwọn èèyàn fẹ́ mọ̀. ohun tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ló ń ṣe yẹn
gbogbo ọmọ Ìjẹ̀bú pọ̀ tó ń kọrin wọn bàbá wa Awùjalẹ̀ wọn ni Musili wọ̀ ni kó wá kọ́ tó bá dọdún tó ń bọ̀ ó ṣeé ṣe kán tún pẹ̀lú míì ìgbà tí ìṣẹ̀mí nìkan náà lọ́mọ Ìjẹ̀bú wọn má tún pẹ̀lú míì náà àtúnjọ máa wá bí àtúnjọ máa wá ṣe náà. ìmọ̀ràn wọn lẹ́ máa fẹ́ gbọ́ àwọn Yorùbá káàkiri àgbáláyé tó ń wò yín báyìí báwo la ṣe máa ṣe kan tá à ní pín ìmọ̀ràn wọn lẹ́ fẹ́ gbọ́ àwọn ọmọ Yorùbá káàkiri. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pàápàá ẹ̀yin ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mò ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká pàṣà wa run ojúde ọba tá à ń ṣe yìí gbogbo ìlú ló ti mọ̀ yìí pé àwa Ìjẹ̀bú a lè ṣe ká má ṣe ojúde ọba ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà throughout àgbáyé mò ń bẹ̀ yín ẹ má jẹ́ ká ṣàwa ìkó parẹ́ ẹ bá wa gbé lárugẹ ohun wa ní là ń gbé lárugẹ ẹ bá wa gbójúde ọba lárugẹ ohun wa ní là ń gbé lárugẹ. orúkọ mi ni Lékè ọmọ Límùkù. ọmọ bo ní. ọmọ Límùkù Ìmùkù. kí là ń ṣe ń bílẹ̀ ní báyìí báyìí. a wà ní ojúde ọba fún ẹṣin àdèwà yìnbọn fún Alhaji Ṣọ̀tẹ̀ Márù. kí lè lè sọ ṣókí nípa ojúde ọba fáwọn èèyàn tó ń wò yín lé báyìí. nípa ojúde ọba máa ń dùn gan mo dẹ̀ fẹ́ ní àwọn tọ́hún tí ìwà tí bí wá wò kán wá lọ́jọ́ kankan wá wò ní ojúde ọba Ìjẹ̀bú-Òde lọ́dọ̀ Àwùjalẹ̀ ó máa ń dùn rẹ̀ la. kí ni wọ́n ń pe irú bọ́tẹ́ǹdì mú. Ṣakabùlà ni Ṣakabùlà máa ń yìn fún ojúde ọba ni tàdé fi máa ń pa ẹran lóko. ṣé ẹ lè ṣe tó fi kọ́ wọn ara lé kí wọ́n rí ibẹ̀ ṣe máa ń ta. bá ṣe máa ń ta náà rí. Senator Ìgbẹ́kọ̀lé Amosun FCACON to please deliver his speech, Your Excellency. Thank you. Kábíyèsí àti olórí àti gbogbo àwọn bàbá wa tó wà níkàlẹ̀ mo kí àwọn bàbá wa ní TSC. Well, I'll be very brief as well. First, let me congratulate all of us for witnessing another Ojúde Ọba festival. And let me congratulate all of us, particularly those from Ijebu-land. Another beautiful day we've had, another very exciting day we've had, as always. So congratulations. And let me thank the God Almighty for Kábíyèsí Awùjalẹ̀'s life. Yes, a lot of us were worried, but we thank God that Kábíyèsí is here and heavy, and that's why I insisted that Kábíyèsí must speak and address us so that everybody will know that Kábíyèsí is well. And I want to thank all the sponsors. Well done, thank you. For us as a government, we will continue to create the necessary enabling environment for things like this to thrive. So once again, congratulations. We will witness many more of this, many more. Indeed, this is something that has come to stay. This is a festival that will outlive all of us. Kábíyèsí, I was having a private discussion with you, Kábíyèsí. Don't worry, I will not speak to it because I didn't expect that we would say this out at all. Anytime Kábíyèsí sees me like this, he will turn to me and ask me, can you ever do this in Egbaland? And I said, no, we will not only do it, it will be better. That's what I told Kábíyèsí. It was just a private discussion. Kábíyèsí, ẹ kú oríire o, adúpẹ́dúpẹ́ fún Olúwa, inú mi dùn láti wà níbí ilé ìlú. Mo dẹ̀ fún àsìkò yìí kí gbogbo wa pé a kú ọdún, a kú ìyẹ̀dùn wọn, ojú wa máa rọ́dún o. Bá a ṣe ṣe léyìí tó dùn tó yẹ wá ti ẹ̀mí àádùn báyìí lọ. Mo wá dúpẹ́ fún Kábíyèsí wípé adúpẹ́ ẹ̀rù bá wa wípé Kábíyèsí o ẹ̀yin náà rí pé léyìí Kábíyèsí àwọn náà jókòó síbí Kábíyèsí náà bá gbogbo wa sọ̀rọ̀ tí ó ṣe pé wọ́n lu òkú fọkọ́kọ́ o ẹ ti rí bàbá wa Kábíyèsí ẹ̀yin tẹ́ ẹ wà bí ní ọdún yìí lágbára Olúwa ẹ̀ tún wà bí ní ẹ̀mí o àtúnjọ máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó di pé ẹ̀rẹ́ mi àgbáre. Once again, congratulations to all of us, to all the Regberegbes, to all the Balogun, to everybody that have played their part today. Congratulations. We won't meet like this, inshallah, next year. So congratulations. Thank you, sir.